8. Genesis. Ṣíbíbélì ẹ̀ síbẹ̀ Open your Bible. láti ẹsẹ̀ kẹwàá sí ìsàlẹ̀. From verse 10 downward. Jákọ́bù sì jáde kúrò láti Bésébà lọ, ó sì lọ sí ìhà Háránì. Ó sì dé ibì kan, ó dúró níbẹ̀ ní òru náà, nítorí òòrùn wọ̀. Ó sì mú nínú òkúta ibẹ̀ náà, ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì sùn níbẹ̀ náà. And Jacob went out from Beersheba and went towards Haran, and he lighted upon a certain place and tarried there all night, because the sun was set. And he took of the stones of that place and put them for his pillows and lay down in that place to sleep. Ó sì láàlá sí kíyèsí, a gbé àkàsọ̀ kan dúró lórí ilẹ̀, orí rẹ̀ sì dé òkè ọ̀run. Sì kíyèsí, àwọn áńgẹ́lì Ọlọ́run ń gòkè, wọ́n sì ń sọ̀kalẹ̀ lórí rẹ̀. And he dreamed, and behold, the ladder set up on the earth, and the top of it reached to heaven, and behold, the angels of God ascending and descending on it. Sì kíyèsí, Olúwa dúró lókè rẹ̀, ó sì wí pé èmi ni Olúwa, Ọlọ́run Ábúráhámù bàbá rẹ̀, àti Ọlọ́run Ísákì. Ilẹ̀ tí ìwọ dúró lé nì, ìwọ ni èmi ó fi fún àti fún irú ọmọ rẹ. And behold, the Lord stood above it and said, I am the Lord God of Abraham, thy father, and the God of Isaac. The land whereon thou liest, to thee will I give it unto thy seed. Irú ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀, ìwọ sì tọ̀kálẹ̀ sí ìhà ìwọ̀ oòrùn àti sí ìlà oòrùn àti sí ìhà àríwá àti sí ìhà gúúsù. Nínú rẹ̀ àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo ìbátan ayé. And thy seed shall be as the dust of the earth, and thou shalt spread abroad to the west and to the east and to the north and to the south. And in thee and in thy seed shall all the families of the earth be blessed. Kíyèsí, èmi wà pẹ̀lú rẹ, èmi ó sì pa á mọ́ ní ibi gbogbo tí ìwọ bá ń lọ, èmi ó sì tún mú ọ bọ̀ wá sí ilẹ̀ yìí, nítorí èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀ títí èmi ó fi ṣe èyí tí mo ti wí fún ọ tán. And behold, I am with thee, and will keep thee in all places whither thou goest. I will bring thee again unto this land. For I will not leave you until I have done that which I have spoken to thee of. Ìyẹn túmọ̀ sí pé kì í ṣe gbogbo ènìyàn ni Ọlọ́run máa ń ṣe èyí tó ti wí fún tán. That means it's not everybody that God will fulfill all his promises over their Tí life. ẹni ò bá mú dáadáa pẹ̀lú The Ọlọ́run. person does not prepare himself with God very well. Jákọ́bù sì jí ní ojú oorun rẹ̀, ó sì wí pé Olúwa ń bẹ níhìn-ín, nítòótọ́ èmi kò sì mọ̀. And Jacob awaked out of his sleep and said, surely the Lord is in this place, and I knew it Ẹ̀rù not. sì bà á, ó sì wí pé ìhín ti ní ẹ̀rù tó, ibí kì í ṣe ibòmíràn bí kò ṣe ilé Ọlọ́run, èyí sì ni ẹnu ibodè ọ̀run. And he was afraid and said, how dreadful is this place, and this is none other but the house of God, and this is the gate of heaven. Jákọ́bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tí ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lélẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sí orí rẹ̀. And Jacob rose up early in the morning and took the stone that he had put for his pillows, and set it up for a pillar, and poured oil upon the top of it. Ó sì pe orúkọ ibẹ̀ náà ní Bẹ́tẹ́lì, ṣùgbọ́n Lúsì ni orúkọ ìlú náà rí. And he called the name of that place Bethel, but the name of that city was called Luz. Lọ́wọ́ ẹ̀ sí mi, Stretch your ṣàmì hand. méje. Say 7 amen. Lúsì ni ìlú yẹn tẹ́lẹ̀. Luz was the name of that city before. Ṣùgbọ́n láì tí ìsanwó ẹ̀, Jákọ́bù ti fi àmì májẹ̀mú àlá tó lá, ó ti fi rà á padà. Kò ìsanwó fún nílẹ̀ o, ṣùgbọ́n ó ti mọ̀ pé Ọlọ́run ló nílẹ̀ àtẹ̀kùn ẹ̀. Ó ti bẹ̀rẹ̀ sí claim ẹ̀ láì tí ìrí ẹni tó ní ilẹ̀. Luz was the name of that city at first, but because he has signed a symbol of the covenant dream he had, Ó pè ní Bẹ́tẹ́lì. he called it Bethel. Ohun tí yóò ṣẹlẹ̀ What will happen? tíwọ náà máa fi ra àdúgbò, That you will be able to buy a tó neighborhood. máa fi forúkọ ẹ pé street, That you will name tó a máa fi street after forúkọ ẹ your pé name. nation, That will name, tí wọ́n máa fi forúkọ ẹ pé city, that they will name a city after your name. tó máa fi forúkọ ẹ pé village kan. That they will name a village after Ṣàmì you. méje pẹ̀lú ìgbàgbọ́, ó yá kó bẹ̀rẹ̀ nínú ayé rẹ̀. Jókòó. Sit down. Verse 20. Jákọ́bù sì jẹ́ ẹ̀jẹ́ wípé bí Olúwa bá pẹ̀lú mi tí ó sì pa mí mọ́ ní ọ̀nà yìí tí èmi ń tọ̀,
tí ó sì fún mi ní ohun jíjà àti aṣọ ìbora. And Jacob vowed a vow, saying, if God will be with me, I will keep me in this way that I go. I will give me bread to eat and raiment to put on. Tí mo sì padà wá sí ilé bàbá mi ní àlàáfíà, ìjẹ́ Olúwa ni yóò máa ṣe Ọlọ́run mi. So that I come again to my father's house in peace, then shall the Lord be my God. Òkúta yìí tí mo fi lélẹ̀ ṣe ọ̀wọ̀n ni yóò sì ṣe ilé Ọlọ́run, àti nínú ohun gbogbo tí ìwọ fi fún mi, èmi ó sì fi ìdámẹ́wàá rẹ̀ fún ọ. And these stones I have set for a pillar shall be God's house, and of all that thou shalt give me, I will surely give the tenth unto thee. Lára àṣírí ọ̀nà tí Ọlọ́run máa ń gbà bùkún ènìyàn tàbí fún ènìyàn ní ilé, fún ní ilẹ̀, fún ní nǹkan gidi láyé. One of the ways, one of the secrets by which God used to bless a person in this life, Ó ní ojú àlá. is through the dream. Ojú àlá. In the dream, Àlá pé o sì máa lówó lọ́wọ́. the dream that signals that you will be rich. Apá kẹfà. The sixth part. Àlá wípé o sì máa lówó lọ́wọ́ lábẹ́ bó ti wù kógun le tó. This dream that signals that you will be rich, no matter how hard it is for Mo you fẹ́ kó now. tẹ́tí sí apá kẹfà yìí. I want you to listen to this Má jẹ́ kí gbogbo ohun tó ń passage. ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kó da ìran yẹn rú mọ́ ẹ lọ́wọ́. I don't want anything that happens to this nation to make your vision. Má jẹ́ kó máa wá ara rẹ pé wọ́n yóò ti tán fún ẹ, tí Ọlọ́run dẹ̀ ń sọ fún ẹ tó ń fún ọ ní signal lójú àlá rẹ pé ọmọ mo sì máa sọ ẹ́ di nǹkan báyìí o. Don't lose hope and say within yourself that everything has finished when God still has a great plan for you. Jákọ́bù Jacob ó ti fa ogun àfọwọ́fà fúnra ẹ̀. has placed upon himself battle. Ogun ọ̀tá ìdílé ti dìde sí torí olókèrè tiẹ̀. Household enemies have arose against him. Torí olókèrè ti ogun ọ̀tá He ìdílé. was the one that created it by himself. Wọ́n ti ń bẹ̀rẹ̀ sí í fi ẹ̀mí ẹ̀san lé kiri. They have begin to use the spirit of vengeance to chase him. Ó ti sá kúrò nílé láì mú nǹkan kan. He ran away from home without taking anything. Ó sá wá sínú igbó yẹn. He ran into that forest. Bó ṣe ń sáré lọ fún ẹ̀mí rẹ̀, oorun kùn ún, ó ní ẹ jẹ́ kí n sùn, ilẹ̀ ti ṣú. As he was running, he was feeling sleeping and he lay down to Nínú rest. ìbẹ̀ lọ́lọ́run ti wá bá a mẹ́. In that dream state, God came to Sórí meet ibi him. tó sùn sí tó dàbí ayálẹ̀gbé àjèjì, mo ti fún ẹ. You see that place that you lay down to sleep, that is like a stranger's land to you. I've given it to you. Ìwọ àti irú ọmọ rẹ ni mo fún. You and your seed have given. Èèyàn tó ṣẹ̀ tó bà nǹkan jẹ́ ńlé tọ́lọ́run dẹ̀ wá ń promise ẹ̀ mọ́lẹ̀. Somebody that offended at home and they ran away, and God is now promising him O ò great lè things. bọ́lọ́run ṣèdájọ́ láíláí. You cannot Náwó ẹ̀ sí mi kó ṣàmì méje. raise your hands N tá à ń pè ní àánú nìyẹn o, That's àti what orí the ọ̀fẹ́. man of grace. Òun and ló mercy. kírètì nǹkan burúkú sílé tó fi sákò God is mẹ́rin. the one that created something Ọlọ́run dẹ̀ bad. ṣe bẹ́ẹ̀ kóhun ò rí ohun tó ṣe. And God did as if he did not know Síbẹ̀ what. ṣe lọ́lọ́run sọ pé èmi ni Olúwa. And God still said that I'm Màá Lord. bùkún ẹ gan. I will bless you, Lord. Irú Ọlọ́run wo lélẹ̀? What type of Ó God? yẹ kó kọ́kọ́ bá gbé ṣé ohun tó ṣe yẹn dáa. He's supposed to first of all correct Ṣé bí mo ti you. sọ pé ìwọ ló máa sin ẹ̀gbọ́n ẹ̀ ló máa I sin told you that you are the one Ọlọ́run that máa sọ yẹn o. God did not tell him Ìbùkún that. lọ́lọ́run bá sọ. Blessing Mo was pa á láṣẹ. command. Ọlọ́run wo àwọn méjì mẹ́ta tó serious láàrin àwọn èrò Look yìí. at 2 to 3 people that Tán are rí àmì serious. méje ṣe pẹ̀lú That say èmi. say amen. Lórúkọ Jésù. In the name of Jesus. Níbi tá a ti ṣàṣìṣe ńlá. When we have done a great mistake Lójú ayé àti ọ̀run. in the eyes of the head and the Ó yẹ heaven, kí wọ́n gbé ìdájọ́ gbígbóná kalẹ̀ that we ńbẹ̀. are supposed to bring the Ah! whole judgment. Ohun tí a ń pè ní àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wá. What is called mercy from Tàbí God orí ọ̀fẹ́. and grace. Yé ó yẹ kó fọhùn fún wa. Jókòó, sit down. Àmì wípé o sì máa lówó lọ́wọ́. The sign that you will be rich. Lójú àlá tó bá ti rí àwọn àmì. In the dream, you are seeing this sign. Àkọ́kọ́, Number 1, bíborí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lójú àlá rẹ. winning in a football match in the dream. Torí pé bóyá ẹjọ́ ń gba ìwọ ló win. Maybe you were in the contest and you won, Tàbí ó wà ní ipa àwọn tó win. or you were in the side of those that won. Àmì wípé o sì máa lówó lọ́wọ́. It's a sign that you will be rich. Ìkọ̀kọ́ sì máa kílìkì fún ẹ tó máa sọ ẹ́ dá ṣẹ́gun láyé. There is something that will click for you that will make you a conqueror in life. Ìkejì, Number 2, rírí
àpá ẹsẹ̀ ara rẹ lójú àlá. Seeing your footprints in the dream. Tàbí àpá ẹsẹ̀ rírí àpá ẹsẹ̀ ara rẹ lójú àlá. Seeing your footprint in the dream. Àmì wípé o ṣì máa lówó lọ́wọ́. It's a sign and symbol that you will become rich. Ìyẹn túbọ̀ sí pé o ò ní lọ lásán nínú ayé. That means you will not go without having O máa anything. ṣe nǹkan tó máa ní àmì láyé. You will do something that will have mark on earth. Ìkẹta, Number 3. rírí àpá ẹsẹ̀ obìnrin lójú àlá. Seeing the footprint of a woman in the dream. Àmì pé o ṣì máa lówó lọ́wọ́ ni. It's a sign that you will become rich. Múra sí ohun tó ń ṣe yẹn. Múra sí ohun tó ń ṣe Continue yẹn. doing what you are doing. Ìkẹrin, Number 4. dídi ọ̀rẹ́ pẹ̀lú àlejò tàbí ní fọ́rínà lójú àlá. Being a friend to a foreigner in the dream or a visitor. Àmì wípé o ṣì máa lówó lọ́wọ́ It's a ni. sign that you will be wealthy. Má jẹ́ kó sún ọ máa tẹ̀síwájú. Don't be tired. Proceed on. Ìkarùn-ún, Number 5. rírí igi gíga nínú igbó lójú àlá. Seeing a tall tree in the forest in the dream. Igi yẹn gáà That tree was so tall nínú igbó lójú àlá rẹ. in that forest in your dream. Àmì pé o ṣì máa ga láyé, o ṣì máa méèkì ẹ̀dọ́. It's a sign that you will become so great in life. Lábẹ́ bó ti wù kó gún bí ẹ̀ka tó. No matter how the battle surrounds you. Ìkẹfà, Number 6. rírí pé ò ń ṣe oríire lójú àlá rẹ. Saying that you were successful in your dream. Àmì wípé o máa ní ọrọ̀ gíga nìyẹn. That is a sign that you will have high wealth. Múra. Prepare. Ìkeje, Number 7. o rí i pé omi ń ṣàn láti orí àpáta lójú àlá. You saw that water was coming out from the rock in the dream. Ó ń ṣàn láti orí àpáta. It was coming from the rock in the dream. Àmì wípé o ṣì máa lówó lọ́wọ́ ni. It's a sign that you will be rich. Múra, má jẹ́ kó sún ẹ. Prepare. Don't be tired. Òun rí ẹdìyẹ tó rẹwà tàbí tó wà lálàáfíà lójú àlá. You are seeing a beautiful fowl or hen or a peaceful fowl in the dream. Àmì wípé o ṣì máa ṣoríire ni. It's a sign that you will have success in life. Ìkẹsàn-án, Number 9. òun rí àjàgbé agbẹ́rù ìyẹn tírélà, bóyá tírélà tàbí truck pẹ̀lú ẹrù ọjà lójú àlá. You are seeing a truck or a trailer in your dream Tó gbé ẹrù tó wà tẹ́rù kún ẹ̀ dáadáa. that is full of goods and load. Àmì wípé o ṣì máa lówó lọ́wọ́ ni. It's a sign that you will become rich. Ìkẹwàá, Number 10. òun rí èso lónírúurú, bóyá o rà, bóyá o ń jẹ, bóyá o ń ka, bóyá o kọ̀ tí ẹ rí tó pọ̀ lónírúurú lójú àlá. Àmì kó máa lówó lọ́wọ́ ni. You are seeing different varieties of fruit in your dream. Maybe you are eating it or you saw it. It's a sign that you will become wealthy in Má jẹ́ life. kọ́kàn rẹ dàrú lónírúurú ohun tó o bá ń là kọjá láyé. Don't allow your mind to be scattered away. Ó lè ti pẹ́ tó o ti rí gbogbo ohun tí mò ń sọ yìí o. It might have been long. Ó lè jẹ́ yọkan nìwọ rí nínú Maybe it's ẹ̀wọ̀n. only one you have seen. Àmọ́ kò ní dandan kó o rí gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà. It's not a must for you to see everything Àmì at all. wípé o ṣì máa lówó lọ́wọ́ It's nìyẹn. still a sign that you will become rich. Èèyàn kì í wá dédé lówó lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. People don't just suddenly Wọ́n become máa ní wealthy. ìgbésẹ̀ téèyàn máa ń gbé. There's a step that you must Jẹ́ take. fún ẹ ní kọ́kọ́rọ́ bíi mẹ́ta mẹ́rin lórí ìgbésẹ̀ Let me ìgbésẹ̀ give you 3 to 4 keys tí ọmọkùnrin ìgbé nígbà tó rí ìran yẹn. that this young man Jacob took when he saw Ẹ já the padà sí Genesis chapter Genesis chapter 28. 28, Ẹ jẹ́ ká wo verse 20 to 22. 20 to 22. 20 to 22 ẹ̀. Jacob sì jẹ́ ẹ̀jẹ́ wípé bí Ọlọ́run bá pẹ̀lú mi tí ó sì pa mí mọ́ ní ọ̀nà tí èmi ń tọ̀ tí ó sì fún mi ní ohun jíjẹ àti aṣọ ìbora. And Jacob vowed the vow, saying, If God be with me, will be with me, and will keep me in this way that I go. I will give me bread to eat and raiment to put on. Tí mo sì padà wá sí ilé bàbá mi ní àlàáfíà, ǹjẹ́ Olúwa ni yóò máa ṣe Ọlọ́run mi? So that I come again to my father's house in peace, then shall the Lord be my God. Òkúta èyí tí mo fi lélẹ̀ ṣe ọ̀wọ̀n ni yóò sì ṣe ilé Ọlọ́run, àti nínú ohun gbogbo tí ìwọ ó fi fún mi
èmi ó sì fi ìdá mẹ́wàá rẹ̀ fún ọ. And this stone which I have set for a pillar shall be God's house, and of all that thou shalt give me, I will surely give the tenth unto thee. Gbogbo àlá kó máa lówó lọ́wọ́ tó ti láláyé lára àwọn kọ́kọ́rọ́ tó máa mú kó ṣẹ rèé o. All of the dreams that you are having that is symbolizing the fact that you will be rich in life, these are the keys that will make it come to pass. Bá Ọlọ́run jẹ́jẹ́ òun ńlá. Vow with God in a great way. Bá Ọlọ́run jẹ́jẹ́ òun ńlá. Vow to God in a great way, like with something great. Ẹ wo ohun tí ọ̀dọ́mọkùnrin Jacob yẹn ṣe. Look at what Jacob, that young man, did. Ọlọ́run ti ṣèlérí fún lójú àlá. God has made a promise for him in the dream. Ó gbàgbọ́ lóòótọ́. He truly believed. Ṣùgbọ́n kíákíá ó wọnú ẹ̀jẹ̀ lọ pẹ̀lú Ọlọ́run. But immediately he entered into a covenant and vowed to the Lord. Olúwa, Lord, tí ọmọ mi bá lè rí iṣẹ́. Lord, if my child can see work, Tó rí iṣẹ́ gidi. a good work, Iṣẹ́ tèmi náà lè bó sí pé ọmọ mi rí iṣẹ́ òwe. that I also can boast that yes, my child has seen a good work. Màá owó tó bá kọ́kọ́ gbà Ọlọ́run màá fún ẹ. Lord, the first money that he will receive as salary from that work, I will give to Tàbí him. Olúwa, màá ní kó pín owó yẹn sí méjì. Or Lord, I will divide that work into two and Bá Ọlọ́run jẹ́jẹ́ òun ńlá. make a vow with God. Má máa jẹ́jẹ́ jìbìtì pẹ̀lú Ọlọ́run. Don't make a vow of dubiousness with God. Màá wá kí hallelujah 24. That I will do 24 hallelujah. Igi ń ká hallelujah nínú igbó. Even the tree is shouting hallelujah in the forest. Bára bá dún hallelujah tiẹ̀ náà nìyẹn. If the thunder sounds, that is its own Èmi ò ń hallelujah. bọ́lọ́run jẹ́jẹ́ jìbìtì láíláí. I don't make a dubious vow to God. Orí ilẹ̀ tó wà yìí, On this mountain you are, inú ìjọ tó wà yìí, in this church you lára are, ẹ̀jẹ̀ mi ni fún Ọlọ́run. it's part of God's vow for, it's part of my vow to Tó God. bá kàn tiẹ̀ lè ṣí ilẹ̀kùn kẹ díẹ̀. Father, if just a little bit Kí door n that tó is kọ́ open, ilé mi rárá. before I build my own house, Tọ́jú ẹni máa kọ́kọ́ ṣe. I will first of all do yours. Òun ní ọgọ́rọ̀ ọ̀pọ̀ ènìyàn ń gbádùn dè ní. It's what a lot of people are enjoying to today. Bá Ọlọ́run jẹ́jẹ́ òun ńlá. Vow to God in a great way. Gbogbo àwọn ọmọ tí mo bí fúnra mi. Lord, all my children that comes out of Torí pé me, gbogbo ìgbà tí mò ń ṣe kò sọ́lọ́run bẹ̀. because when I was doing it, all these things, God was not there. Fi jẹ́jẹ́ fún Ọlọ́run. I made a vow over all of them Lábẹ́ bó ti wù kán kàwé tó. that no matter how learned they Lábẹ́ bó are, ti wù kán níṣẹ́ lọ́wọ́ tó. no matter Wọ́n how wúlò fún ẹ lọ́nà kan tàbí mi. they will be so useful for Bá you. one way Ọlọ́run or jẹ́jẹ́ another. òun ńlá. Make sure you vow to God in a Nǹkan kò ń great way. déédéé ṣẹlẹ̀ láìsí pé èèyàn bá gbégbèsè kan ní ìkọ̀kọ̀. Something does not just suddenly happen except to make a step in the secret Bá place. Ọlọ́run jẹ́jẹ́ òun ńlá. Make a great vow to Bíbélì sọ God. pé Jacob sì jẹ́jẹ́ fún Ọlọ́run. The Bible tells us that and Jacob made a vow to God. Ó mú ìgò òróró tó wà lọ́wọ́ ẹ̀, ó mú òkúta yẹn, ó dà á lé, ó ní Olúwa tó bá lè ṣe bá máa wá kọ́ ilé fún ẹ. He poured a bottle of ointment upon the rock and he said that Lord, if you can do this, I will do this for you. Máa kọ́ ilé fún ẹ. I will build a house for you. Ó dẹ̀ padà ṣe fún Ọlọ́run. And he later came to do it. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ sọ orúkọ mínísítírì yẹn bẹ̀rẹ̀. And he named that ministry. Orúkọ mínísítírì yẹn ló fi pe ìlú àti ilẹ̀ yẹn. His name of that ministry he used to call that land. Pé Bẹ́tẹ́lì ni That this is the ẹnu house ọ̀nà of ilé God. Ọlọ́run lélẹ̀. This is the front of the house. Ẹnu ibodè Ọlọ́run This lélẹ̀. is the gateway of Ibi ò ṣe heaven. ibi téèyàn kàn máa sùn sí. This is not a place that somebody Ibi ò will ṣe not ibi be téèyàn sleeping tó kàn anyhow. ìbàjẹ́ pé no ẹnu ọ̀nà. Ó yẹ kó sọ pé tọ́lọ́run bá ṣe báyìí máa kọ́ ilé kan ó máa ní agbára tí màá máa gbé irọ́ o. He did not say that, if God should do this, that I will build a mighty mansion in this place that I will live in. Tọ́lọ́run bá ṣí èrò ọkàn àwọn kan fún yín bí. If God should open the That's thought what of the heart, the intent of the heart, of Ẹ̀yin some kan bá people, di etí yín ni pé ìkànnì ẹ. you will shut your ears that, this person is a wicked. Mọ tó máa jáde nínú ọkàn ẹ̀ tọ́lọ́run bá gbé spíkà síbẹ̀ tó ní kó máa gbóhùn tó wà nínú ọkàn ẹ̀. You will be so surprised when what you will hear from the heart of people when God places amplifier. Àlá tí dáàdì sọ yìí. That these symbols of Gbogbo àlá tí dáàdì sọ yìí. all these dreams that daddy mentioned, Ọ̀sẹ̀ kan ò wáyé kí n má la. there is no week that passes by that I Bẹ́sẹ̀ tó don't máa have. lówó lọ́wọ́ nìyí. That means that I will be rich. Owó yẹn bá dé tán. If this dream comes to pass, Ó ti tí ẹ̀jọ̀ kọ́kọ́ rí bí ajọ́ 100 billion. I first of all see 100 billion. Máa kọ́kọ́ ra jet. I will first of all buy jet. Èyí ló kọ́kọ́ gbé mi lọ lóyìnbó, wọ́n gbé mi lọ Amẹ́ríkà, USA, They Canada, will kẹ́nẹ́kan. Okay, Kí all ló the fẹ́ máa white ṣe? Ó countries. kàn sáà fẹ́ máa fò káàkiri.
It's just Láì not ṣáàjì. flying about like a witch. Màá kọ́ lọ bẹ̀yẹn náà. I'll just be going around flying about. Lẹ́yìn yẹn màá lọ Dubai. After that, I'll Màá go lọ to sinmi síbẹ̀ fún 2 years. I'll go and rest for like 2 Kò years. ráyè ọlọ́mọ nìyẹn o. That means he or she will not have time for God Màá again. sùn, màá jí, màá jẹun. Màá Sleep, teach up. wake, Màá switch pay off, fẹ́sìmẹ̀. eat. Màá ra àwọn I'll buy a lot of Ferrari. I like Nínú Ferrari. àwọn mọ́tò kọ̀ọ̀kan pàà. There are some cars that are so bad. 800 million ní. This 800 million. Mo láìkì kọ́lọ̀ bíi mẹ́ta lọ, màá kọ́kọ́ wá bí kọ́lọ̀ mẹ́ta jáde. I love like 3 type of color. Ọlọ́run àwa máa wò pé kò sí prógámù mi nínú prógámù ẹ̀ náà. My program is not in your own. You Ṣùgbọ́n have ní sùúrù náà. God, please Màá just kọ́kọ́ do that. màá ṣéǹjì síìmù mi. I will change my save. Àwọn dáàdì gan ò ní rí bí pè. Even daddy will not be able to. Gọ́bí fẹ́ kẹ́lì kan máa ṣe kí ni. Because I don't want them After 3 to 5 years, àwọn á padà wá sí church. after 3 to 5 years, I will not come back to church. Àwọn convoy tí wọ́n máa tẹ̀lé. Convoys will follow me. Torí àwọn dáàdì rẹ̀ pé mo ti backslide yẹn ọdún náà pé mo àgbò mi tó fẹ́ yẹn agbára ló lọ mú wá. Because daddy will think that I've backslided, but they will not know that Àní my káwọn mo ram. pò kọ́ máa ṣọ́ mi mo pò. Like I will say that Mopos, like Màá wá rán àwọn aṣọ kan latest ni. I will now sew some clothes latest. Màá wá lo pàǹpà. I will now Màá lo chain. pàǹpà, màá lo pàǹpà sọ́wọ́, màá lo pàǹpà sọ́wọ́. I will use the jewelry in my hand and my. Màá jẹ́ kó gbọ́ táìmù kan ṣe program lọ́wọ́ tí gbogbo wọn ti wà nú ẹ̀mí tó ti gbàdúrà. I will make it look. I will come in when. Màá ní kọ́kọ́ dàbí fún èrú fún mi náà kọ́kọ́ yẹn tà sókè pápápápápápá. Àwọn àgbàdáàdì wọn àmọ̀ pọ́ ọmọ wọn kan ti dé. Tí bá wá wọlé báyìí. As soon as I enter, Àwọn àmì yẹn máa ṣí wọlé tẹ̀lé mi. Tí dáàdì bá fẹ́ sá, màá dáàdì ẹ̀fọ́ kan balẹ̀ ọmọ yín lóde. if daddy want to run, I will say that daddy put your mind at Màá bẹ̀ rest. sọ fún dáàdì mi ò ní táìmù mi ìmọ̀ yẹn Daddy, I don't have time. Mi ò ní ju just 10 minutes. I just have 10 Mo kàn minutes. fẹ́ wá sọ̀dà náà wá fún mi kẹ́lẹ̀ mọ́ pọ́lọ̀ ti dé. I just want to come and pay my time so that you know Ọlọ́run that wò pé God will not say gbogbo bó ṣe fẹ́ ṣe nìyẹn bí mo ṣe fẹ́ this ṣe is how nǹkan we nìyẹn. want to do everything. Ẹ̀yin ọkọ̀ ṣáà gbowó yẹn wá ṣe bẹ́ẹ̀ náà lẹ fi ràn wọ́n mi pé màá lówó lọ́wọ́. We are the one that showed me the my revelation. Jákọ́bù ò ṣe bẹ́ẹ̀. Jacob did not do like Ó that. kọ́kọ́ sọ ti Ọlọ́run first. First of all, God did the one Màá wá kọ́ ilé fún ọ. that I will not build the house. Ìwọ gán mọ̀ pé We know that o ò ṣèlérí ṣe lórí ẹnìkan. that you do not promise wrongly on a person. Jẹ́ ẹ̀jẹ̀ ohun ńlá fún Ọlọ́run. Make a mighty vow. Ọlọ́run ti kọjá ẹ̀jẹ̀ aleluya ògo God has passed the Hosanna, level of iye. Hosanna. Màá yí ní pẹpẹ màá yí lẹ̀ lọ màá yí I lẹ̀ will go on the ìyẹn floor, lẹ̀ I will go on àjẹ́ the Ọlọ́run altar. gbogbo yẹn. God has passed those levels. Ọlọ́run ti kọjá gbogbo yẹn. Ṣé nǹkan Do something. tọ́lá wò pé bí ò tiẹ̀ ṣe mí mọ̀ ilé ètò ṣe mi ò ní Even though you will gbàgbé. not do another one, this one that he did, I will never forget him for it. Ìkejì Number 2, fi Olúwa ṣe Ọlọ́run rẹ. make the Lord your God. Ó ní Olúwa ni ó máa ṣe Ọlọ́run mi. He said that the Lord will be my God. Ẹ̀rí Jákọ́bù gbogbo ìlàkọjá rẹ̀ kò tẹríba fún òrìṣà rárá. All of his troubles, he didn't never bow to an idol. Ní ilé àná rẹ̀ gan kò tẹrí orí òrìṣà ń bẹ̀ kò bá wọn tẹríba fún. Even though in his in-laws house, he saw idols, he didn't Gbogbo àwọn bow. ọmọ rẹ̀ tó wà lọ́nà jíjìn rere irú Ọlọ́run wo ló ń sìn níbi tán wà. All your children that are far off, what type of God are they serving? Irú Ọlọ́run wo ló ń sìn níbi tán wà. What type of God are they serving? Fi Ọlọ́run ṣe fi Olúwa ṣe Ọlọ́run rẹ̀. Make the Lord your God. Ìkẹta Number 3, kọ́ ilé fún Ọlọ́run. build a house for God. Kò ń ṣe ṣọ́ọ̀ṣì nìkan ní ilé Ọlọ́run o. It's not only church that is the house of Tó God. o bá wí ìṣó ilé Ọlọ́run ni. If you win a soul, it's the house of God. Ara iṣẹ́ Ọlọ́run ni. It's part of God's Tó o work. bá lọ kó aláìní lọ́wọ́ ara ilé Ọlọ́run If you ni. hear the poor Kọ́lé and fọ́lọ́run. needy, you are building a house for God. Tó o bá ràn àwọn èèyàn lọ́wọ́ ara ilé Ọlọ́run náà ló ń kọ́. If you help people, that you are also building a house Tó o of bá ń God. tú ìjọ Ọlọ́run ṣe ara ilé Ọlọ́run náà ni. If you are also contributing to the work of God in His Tó o bá ń house, fi àdúrà ran àwọn èèyàn lọ́wọ́ ara ilé Ọlọ́run náà ni. if you are using prayer to help people, you are also building a house for God. Tó o bá ń gbà tó o bá lọ ń bẹ àwọn aláìsàn wò tàbí àwọn ẹlẹ́wọ̀n nínú ara ilé Ọlọ́run ló ń kọ́. If you are doing prison outreach, you are also doing the work for God. Part of God's house. Kọ́ ilé fún Ọlọ́run. Build the house of Èyí for tó God. kẹ́yìn jẹ́ olóòótọ́ nínú ìdámẹ́wàá rẹ̀. Be faithful in your tithing. Ó sọ pé màá sì wá san gbogbo ìdámẹ́wàá fún ẹ. Jacob said that he will come to pay all Àwọn tithes. àdúrà kan ò ní gbà tó o bá jó lóòótọ́ nínú ìdámẹ́wàá ẹ̀. There's a certain prayer that will just come to pass over you if you are not faithful in your Tó tithing. ló bá kún ẹ̀ kó wọnú ọ́fíìsì kó lọ tẹ̀ ẹ́ ní oṣù.
àwọn àdúrà kan ò ní gbà. There are some prayers. Tòótọ́ Ọlọ́run ò ní tìtorí ẹ̀ change ọ̀rọ̀ ẹ̀. God will not because of you change his word. Kó sọ pé ìjẹ́ máa wà ní yíkì ní ìpadà bọ́dà tó fẹ́ nira fún sista alágbájá ó ń ṣe bí Ọlọ́run. That is not God. tó o bá san ìdámẹ́wàá rẹ pé ó ṣe é ṣe pé àìsàn ìdámẹ́wàá yẹn pé ló ń fa àwọn àdúrà kan tí ò tí ì gbà bó ṣe yẹ kó gbà fún ẹ. There are some things that because you are not faithful in your tithing, it has not allowed some prayer to get answered over your ó life. dẹ̀ máa ní àwọn nǹkan tọ́lọ́run máa ń fi ìdámẹ́wàá ṣe ní ọ̀pọ̀ ayé wa ń gbà míì tá a mọ̀ tó ju tó kọ sínú Bíbélì yẹn lọ. There are many things that God used to use the tithing that we pay to him to do in our life that is not even written in the Bible. tó ju ọ̀rọ̀ màá bá jí ni irun wí lọ. That is passed ó lè fi ré ikú òjijì kúrò lórí ẹ̀dá that is ọmọ ẹ̀. to remove death. ó lè fi máa lé àìsàn kúrò lára That rẹ̀. is to remove sickness. ogun àkóbá ó lè fi lè re dànù. That use to pursue troubles. àwọn ọfà tó yẹ kó ti bà ẹ́ tipẹ́tipẹ́ Ọlọ́run lè máa fi blọọkì ẹ̀ fún ẹ tó mọ̀. Arrows that are supposed to hit somebody. ó yẹ kí nǹkan ti burú jù báyìí lọ fọ́tà rẹ̀. Maybe some things are supposed to be harder. Ọlọ́run ó lè jẹ́ nítorí ìdámẹ́wàá ẹ̀hún lọ́lọ́run fi ń dín fún wọ. But because of the tithing, God is blocking torí ẹ ló them. máa pa mo ṣe bí àwọn sọ ìdámẹ́wàá nǹkan. Even we that we are paying out, what of us? òun máa rọ̀jò ìbùkún bíi tí ìrọ̀jò ìbùkún. We rain the rain of blessing. ó Where is ní it? tọ́lọ́run fi ń ṣe fún wa ní in a different way. There are a lot of ways that by which God uses our tithing. tí wọ́n ò mọ̀ For us, we don't know. bẹ́ẹ̀ tí wọ́n ò mọ̀ tí mo dẹ̀ fẹ́ kó máa mọ̀ láti sinmi pé wọ́n jẹ́ gbogbo àwọn nǹkan báyìí wọ́n ẹ̀pá ìṣọ̀kan tó ṣe nígbà kan tí Ọlọ́run padà wá wò mí sọ pé wọ́n jẹ́ ìdámẹ́wàá mi lọ́lọ́run fi Ọlọ́run ni kì í ṣe ènìyàn ó lè bá pílánì ẹ̀ òun ló mọ bó ṣe ń pílánì nǹkan ẹ̀. God is not a man, he is God, so you cannot help him to plan tó bá lè ṣe irú nǹkan wọ̀nyẹn èèyàn ọmọ Ọlọ́run. and do all those type of things. àlá yẹn yóò wá sí ìmúṣẹ. That dream will come to pass. bẹ́ẹ̀ bá wọ ọ̀dọ́mọkùnrin ẹ̀ rí pé àlá yẹn padà ṣẹ. We see the life of Jacob, that dream came to pass. dìde lórí ẹsẹ̀ rẹ̀. Let us rise on our feet. mú ohun tó ṣe pàtàkì lọ́wọ́ rẹ bá jẹ́ 1,000 2,000 500 mú pẹ̀lú kíní yẹn kó o súnmọ́ wájú pẹ̀lú irinṣẹ́ kó máa bọ̀. Bring your tools a ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn o. and your money, 2,000, 1,500. ó máa mú bọ̀. Bring them forward. wá mú àwọn owó tí ò ṣe é ra nǹkan kan mọ́ ní Nàìjíríà wọn náà ti mọ ibi tá à ń lọ báyìí. Don't bring money that is not able to buy Ọlọ́run anything. ló ń bá dòwò pọ̀ ò bẹ́ẹ̀ anybody dòwò pọ̀. You are partnering with God. ò bẹ́ẹ̀ anybody dòwò pọ̀ Ọlọ́run ló ń bá dòwò pọ̀. iṣẹ́ yẹn gbúdọ̀ dìde. The work was right. iṣẹ́ ọ̀nà gbúdọ̀ là fún. The work, the iṣẹ́ way náà gbúdọ̀ rọ́rọ̀ sọ láyé. your work must speak in life. ọ̀rẹ́ yẹn dúọ̀pù ẹ̀ kó o wá kọjú sí ẹnìkan sórí irinṣẹ́ yín yẹn ẹ̀ẹ́jọ lẹ́mọ́ra nígbà yẹn wá jọ gbé sókè. That's your two nítọ́ fi hàn èmi lèmi ń ṣe ní kò ṣe yẹn o and dúọ̀pù ẹ̀ kó lè ráyè ṣe drop it so that you lọ see kọjú sẹ́nìkan that pẹ̀lú irinṣẹ́ yẹn with that tool. ẹ̀ wá jọ fi kanra yín ẹ̀ wá jọ gbé sókè. We use it to touch each other and raise it up. ìgbà mẹ́ta ni ìran àkọ́kọ́ yìí. 3 times you are going to pray this prayer. ẹ pe orúkọ Jésù bí àrá. Shout the name of Jesus like ẹ thunder. kọ́kọ́ kọrin pẹ̀lú gbogbo agbára. Let us first of all sing this song with all our might. ṣé bẹ́ẹ̀ ṣe máa jọ gbé sókè nìyẹn mo ní kẹjọ gbé sókè kó kan ara yín yẹn jẹ́ kí ọwọ́ irinṣẹ́ yẹn kó kan ara yín yẹn jọ gbé sókè bẹ́ẹ̀ tá a fi hàn mí nìyẹn. ògo tẹ́nìkan olórí ògo tẹ́nìkan olórí ògo tẹ́nìkan olórí ẹ fi fẹ́ mi o bàbá oya. Ògo tẹ́nìkan olórí, ògo tẹ́nìkan olórí, ògo tẹ́nìkan olórí, ẹ fi fún mi o. Ariwo lẹ́ẹ̀kan sí i. Ògo tẹ́nìkan olórí. Mo ń bèèrè ẹ̀ fún iṣẹ́ yẹn nìyẹn o. Ògo tẹ́nìkan olórí. Ògo tẹ́nìkan olórí. Ẹ fi fún mi o. Bàbá. Sọ lẹ́ẹ̀kan sí i. Ògo tẹ́nìkan olórí. Ògo tẹ́nìkan olórí. Ògo tẹ́nìkan olórí. Ẹ fi fún mi o.
ìdè tó di ọwọ́ rẹ mọ́ iṣẹ́ rẹ. The bondage that binds your life. Tí iṣẹ́ yóò fi dìde. That didn't allow Wàá your pariwo work to wàá máa rise. gbà fẹ́ ni ẹni ẹ̀dá máa gbà fún ẹ. Pray for the Ó yá já láàárọ̀ yìí. Ariwo àdúrà. Every bondage that binds me at my work. Já láàárọ̀ yìí. Destroy by fire. In the name of Jesus. Ìdè tó di ọwọ́ rẹ àti iṣẹ́ rẹ. Tí iṣẹ́ yóò fi dìde jù báyìí lọ. Máa já, 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 máa já. Ẹ pariwo ní ìgbà kejì. Shout the second time. Ìdè tó di ọwọ́ rẹ àti iṣẹ́ rẹ. The bondage that binds on your work and Tí your àwọn life. èèyàn náà fi bá ọ nájà láyé. Create a prominent Gbàdúrà fẹ́ ní ẹ dáadáa. Ó yẹ já láàárọ̀ yìí. Ariwo òdùwọ̀ ọ̀dà. Olúwo ló sábà. Every bondage that binds my work. That binds my heart. Já láàárọ̀ yìí. Ìdè tó di ọwọ́ rẹ àti iṣẹ́ rẹ. Ọkàn tó bá fi gbàdúrà fún iṣẹ́ ẹni yẹn. The type of heart you use to pray for that person's work Òun ni yóò fi gbé iṣẹ́ tiẹ̀ náà dìde o. will also be used to Ohun rise tó fi praise wọ̀n your mí work. bọ́ ṣe ní àgbá nìyẹn. That is the way that Ẹ God ké has lẹ́ẹ̀kan sí. try this one time. Ìdè tó di ọwọ́ rẹ mọ́ iṣẹ́ rẹ. The work that binds your, the bondage that Ìdè binds tó your di hand, ọwọ́ rẹ. the bondage that binds Tí your iṣẹ́ hand, rẹ ò fi dìde. that does not allow your work to rise. Jẹ́ láàárọ̀ yìí. Break Ariwo àdúrà dáa. Ẹ nà sókè dáadáa. Ẹjọ́ lọ́wọ́ ẹ̀ sókè bẹ́ẹ̀. Ẹ kọrin ilé ẹ̀kọ́ ṣoṣo. Sing this song one. Orí mi jáde wá. Iṣẹ́ mi jáde wá o. Ayé mi jáde ládìjọ́. Ayé mi jáde wá o sí gbangba ọ̀yà. Ayé mi jáde wá. Ayé mi jáde wá o. Ayé mi jáde ládìjọ́. Ayé mi jáde wá o sí gbangba. Ẹ ṣàmì mẹ́ta ìdè yẹn já lára rẹ̀. Amen. Ó yá dúró dáadáa fúnra rẹ báyìí. Ẹ ká Cry. ìdè ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú The bondage of the foundation of affliction. lára mi àti iṣẹ́ mi. In my work, in my Ó yá life. já láàárọ̀ yìí. Ariwo àdúrà dáa. In every bondage of the foundation of affliction. In Ó my jẹ́ life. jáde àná. Ó mọ ibi tí Nàìjíríà
about yourself. Àlárẹ̀rẹ̀ mi jẹ́ ó ṣẹ. My good dream, let it come to pass. Ìgbà mẹ́ta ni Olúwa fẹ́ ká gbàdúrà yẹn o. God wants us to pray 3 times. Àlárẹ̀rẹ̀ mi jẹ́ ó ṣẹ. My good dream, let it come to pass. Àdúrà. Let it come to pass. In the mighty name of Jesus. Let my good dream come to pass. In the name of Jesus. Ìgbà kejì ní àdúrà náà. Ó sọ̀rọ̀ ìlú. A ti ń fún iṣẹ́ yẹn ní ẹsẹ̀ láti sáré ẹ múra dáadáa. Work have been given legs to run. Ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa tẹ́ ẹ bá wàásù tẹ́ ẹ bá. You that you just joined us. Mo fẹ́ kẹ́ ẹ ní àtẹ̀já alábàápín nínú eré tọ́lá. I want you to be partakers of this blessing. Lọ́tọ̀ ọgọ́ báàgì àtàkù ẹ. Go and put your hand in your bag and purses and Lọ mú owó oríire jáde ńbẹ̀. and bring a money of blessing. Lọ mú owó oríire jáde. Blessing of goodness. Bẹ́ẹ̀ni, Money of àdúrà pé kádùá tiẹ̀ náà lè ṣètẹ́wọ́gbà so láyé. that your own prayers can be accepted. Ẹ̀yin tó kù ẹ ká. Many of us let us Orúkọ cry. In the name Jésù. of Jesus. Má fi ṣe àwàdà rárá. Don't joke with it at all. Àdúrà yìí lè má yẹ ọṣẹ́ àgbà. This prayer you might not understand it, but pray it. Ìdè dídá owó. The bondage of lack of money Àti ìdè dídá ẹsẹ̀. and the bondage of lack of Kò láàkì kì í ṣe láàkì wọ́n ẹ̀yin ṣàgbá. Ṣé gbogbo nǹkan ló léèbó? Ìdè dídá owó àti ìdè dídá ẹsẹ̀. Ó yá jádànù lára mi, ariwo àdúrà dà. Ìdè dídá owó. Ìdè dídá ẹsẹ̀. Lára mi. Ẹ tú dànù lára mi. everybody of the hand consultant and of the consultant engineer go come around go come around Jesus. Ṣàmì dáadáa o. Say amen very well. Ìdè dídá ọwọ́ lára rẹ. The bondage of the hand consultant. Ìdè dídá ẹsẹ̀ lára rẹ. The bondage of the leg consultant. Èyí tá a fi dàrin àjò ọ̀rẹ́ rú. That has been used to scatter our Ṣàmì tó journey ní in agbára life. ó yá kó tú dànù lára. Amen. Ẹ̀kẹ́ ọfà ìkìlọ̀ àwọn alágbára lára mi. The arrows of the warning of the mighty elders in my life. Ọfà tó wà lára ti kì ẹ́ náà ni o. This arrow that we shot against is just Tó a o bá warning. tún ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. If you do more than that, Àfàyè hàn ẹ́. we will show you what Ó the lè God jogun tó will. ńlá kọjá ọfà ìkìlọ̀ àwọn alágbára ni. Maybe the battle you are facing it can be the warning of the evil. Àdúrà tó dìbò ní gbàdúrà yìí o. Ọfà ìkìlọ̀ àwọn alágbára. The arrows of the warning of the Orí bí evil wọ́n ṣe mighty. torí iṣẹ́ ẹ̀kọ́dùn mọ́ ẹ lọ́wọ́. That's how they turn your work. Àfẹ́ àìṣùgbọ́n ìkìlọ̀ lá fún ẹ yẹn. You don't want to kill it, but you have Jáde lára mi. come out of Jáde my lára irinṣẹ́ mi. my tools. Ẹ wo
ìdí ọ̀tẹ̀ yóò gbọ́dọ̀ máa fi yájú sẹ́nu mi nìyẹn o. That's why it's not good for someone. ẹ wo bí ìlú onítọ́tí pẹ̀lú àdá UTC lọ́wọ́ mi. bẹ́ẹ̀ tẹ́ bá ní tí wọ́n bá ń gbàdúrà bí ẹni tó ń dín ẹ má wò pé akíndélé lè ń jọba ó ti múra. ẹ mẹ́wàá ni mo ń wo àdá yẹn lọ́wọ́ nígbà pé mo mọṣẹ́ tó ń ṣe ní pé màá wò pé láì ṣe ìpàdé àṣàpá pé àdúrà tá a fẹ́ gbà lónìí ni àṣàpá àdúrà ẹni bọ́ ṣe ra páàmù ẹ pé wọ́n dá ṣẹ́gun ẹ sún lẹ́yìn òun ìyá Samuel ẹ mọ̀ mí o tí n bá bẹ̀rẹ̀ kóra mú kẹ̀kẹ́ ẹ ṣáà dárí bẹ́ẹ̀ kò sí wàhálà ẹ ká wọ́n fa ìkìlọ̀ àwọn alágbára lára mi. The arrows of the warning shot of the evil might. Jẹ́dẹ̀! Come out lára iṣẹ́ mi. from my work. Tó ṣe pé aṣọ́lé ìkí ẹ̀ ń lọ ní o. Use this as a warning Tó o bá shot. tún ta ọjà yẹn ń bẹ̀ yẹn. You send that market Wàá again. gbàgbé kó o ti kọ́ṣẹ́ yẹn láyé. You will forget that. Máa jẹ́dọ̀! Come on. Padà sí wọn lára. Àdúrà Ọlọ́run 1930 táyé rò pé ó ti kú. Ọlọ́run 1930 táyé rò pé ó ti lọ. Àgbo tó fẹ́ yèrè agbára ló lọ mú wá. Dìde nínú agbára rẹ̀ dákun dìde. Ọlọ́run 1930 ẹ sọ̀rọ̀. Sọ̀rọ̀. Òun nìkan ló lè gbèjà ẹja. Ọlọ́run 1930 táyé rò pé ó ti lọ. Bẹ́ẹ̀ ni o. Àgbo tó fẹ̀yìn rè agbára ló lò wá. Ìdè nínú agbára rẹ̀. Ẹ pariwo. Ìdí ẹbọ àti egungun. The bondage of the masquerade and sacrifice. Múra o. Ìran àdúrà ni o. Ìdí ẹbọ àti egungun. The bondage of the sacrifice. Lórí iṣẹ́ mi àtayé mi. My war. Ẹ dòkú. Àdúrà dà. Ìdè ẹbọ àti egungun. Masquerade and sacrifice. Ogun ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́. The battle of your friendly friend. Ẹ ṣẹ́ lórí ayé mi àtọjà mi sẹ́. Be destroyed over my life and by O business. ti gba ṣọ́ọ̀. You have collected some. Màá wá wò ẹ́. I will come and look at you. A ti sin ẹsẹ̀. You have ready. Bàbá ọ̀dọ́ ẹ̀ ni mò ń lọ báyìí o. Lord, Baba, I'm going Kí to lẹ sọ pé kí n grab ṣe? O gbọ́dọ̀ gba ṣọ́ọ̀bù o.
You must not collect that shot. Ọjọ́ tó sọ fún mi báyìí, inú bí mi gan mo kàn compose ara mi ni o. I was so angry, I just comforted Wọ́n á dẹ̀ myself. wá wo ṣọ́, ó dẹ̀ dá o. And it's very fine. Ẹ máa ta o. We said, N kò máa dọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí. 2 weeks in this time, Ọjà polúmi oṣù mọ́ ẹ lọ́wọ́. the work was turned upside down. Ogun ọ̀rẹ́ ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́. Part of your friendly friend. Lórí ayé mi àtọ́jà My life and my business. ẹ dòkú àdúrà dá. Ẹ̀yin ogun ọ̀tá ó ṣe bí ọ̀rẹ́ lórí ayé mi ẹ dòkú ẹ ṣẹ́ wọlé. Gbàdúrà yẹn dáadáa. Tẹ̀síwájú ọlọ́run báyìí. Place before God. Before Ẹ God. ká Cry. ogun àjẹ́ agbára ìdílé. The battle of the witchcraft of the household. Ohun tó dínkù ni mò ń fà jáde gbàdúrà. It's a very Ìṣẹ́jú díẹ̀ deep ló kù. Ogun àjẹ́ agbára ìdílé. The battle of the witch of the household. Lórí mi àti ọjà mi. Over my life and my Ẹ ṣẹ́ wọlé. breakthroughs. Ẹ̀mí bí mo ṣẹ́ wọlé. Destroy the Tó bá wọ̀ pé ṣe ẹ̀ka ìlara wàá máa dé yín mọ́. Torí tíṣe bá ti dìde ayé ẹ̀ dìde nìyẹn. Ó yà àdúrà dáa. Báyìí ni o. Àti agbára ìdílé. Lórí ìlú àti iṣẹ́ mi. Ẹ̀mí bí mo ṣẹ́ wọlé. Ṣẹ́ wọlé. Ogun àti agbára ìdílé. Ohun tó dìbò yẹn ti ń di wúrà. What just hold now is turning to gold. Ó ń di wúrà. It's turning to gold. Ẹ dìbò dáadáa ẹ gbàdúrà. Hold it very well and pray. Ó ti ń di wúrà. It's turning to gold. Ẹ pariwo Cry. ogun àrékérekè A battle of cunning battle lórí ayé mi àti ọjà mi. over my life and my business. O mọ owó tó wá fi ń bẹ̀rẹ̀ lọ́jà. Don't know the type of money they are using to buy from Ìwọ me. ni kò kọ́kọ́ lọ ṣẹ́ lọ́wọ́. Be the first person to buy from me. Ẹ fi ilẹ̀ owó òwò ó máa jẹ gbèsè tó ń jẹ. That person will be rejected to live Ìwọ happily. òkú mọ̀ Don't know. kọ́sítọ́mà ló kù. God is a Ọmọ prophet owó ló kó sínú báàgì. who took that money. Ogun àrékérekè Battle of the cunning lórí ọjà mi àtayé mi. over my life and my business. Ẹ jóná lónìí sẹ́. Consumer. Àtẹni tó ń lò àti àrékérekè yẹn. Both the worker of that Bíbélì sọ pé cunning. àwa kò ṣàìmọ̀ àrékérekè Sátánì. Bible says we are not ignorant of the devices of Ẹ darkness. jóná sẹ́. Consume Àbúrò. Ogun àrékérekè lọ fi gba ayé Ádámù àtẹ́sà jẹ́ nínú ọgbà Édẹ́nì. Wọ́n ní ètò ṣẹ̀ṣẹ̀ alárékérekè tó ń lò bẹ́ẹ̀ ló sọ tí Ọlọ́run ló ti sọ ìwà Ádámù àti èdè tó dá lórí rẹ̀. Bible say that Satan is also in the mighty name of Jesus. Tí wọ́n bá ti frame àdúrà fẹ́ lómi ẹ̀, òun tara láti gbàdúrà. If they don't frame prayers for some people, they will not be zealous Àwọn to àdúrà pray. mi tó máa dàbí kó weak, wọ́n strong gan. There are some weak, like there are some prayers that are weak in your hearing, but they are very strong. Tó bá gbé wò nínú ẹ̀mí dáadáa. You weigh it in the spirit.
àrékérekè láti bá yí bàbá ńlá wa yá àti ìyá ńlá wa nínú ọgbà Édẹ́nì. By that cunningness was used to destroy the life of Adam and Eve, the Asian father. Ejò ṣàṣe alárékérekè ju ẹranko ìgbẹ́ ìgbòkú lọ tí Ọlọ́run ti dá. The serpent was more cunning and subtle than any creature of the field that God has Ó dẹ̀ created. bí àrékérekè lọ sọ́dọ̀ bàbá ńlá wa àti ìyá ńlá wa, ó dẹ̀ bá kí ìwọ jẹ́ dèdè. Use that ancient craft to destroy the life of our ancient Ó tó ń folk. pè ní àrékérekè. You don't know what we call the cunning. Ó burú bí èṣù fún ẹ̀ gan-an. It's far more destructive than the devil. Wàá rò pé bí lọ́ fẹ́ gbà yìí kọ́ máa gbà nílé. You think that is this way they want to pass, but Wàá rò pé ìyá arúgbó lọ́ máa rán wá àtáàkì ẹ̀. you will think that it's the old one. Ọmọ mi kan sọ pé òun fẹ́ lọ ṣọ́ọ̀ṣì. That he wants to go to church. Pé ṣọ́ọ̀ṣì yìí tóun bá ti fẹ́ ṣọ́ọ̀ṣì tóun fẹ́ lọ yẹn, òun á kọ́kọ́ wo ibẹ̀ kó kúrò àwọn ìyá arúgbó pọ̀ níbẹ̀. Táwọn ìyá arúgbó bá ti pọ̀ níbẹ̀, àjẹwò àbẹ́ẹ̀ nìyẹn. Ṣé èèyàn láìsí àmì Ọlọ́run ṣe lè dájẹ́ wọn? No. Olùkọ́ wa àwọn ìyá arúgbó ló pọ̀ ní àwọn àjẹ́ ló wà lọ́wọ́. Òun ò yá nílọ mo rẹ́ ẹ̀rù ní ṣé wọ́n lè dájẹ́ wọn? Ayé àgbèrèkèrèkè. Kó o rájò ní síìtì, kọ́mọ máa sọ English, fluent English gidi. Àwọn òfin nínú èèyàn tó kàwé báyìí ó lè jáde. Tó bá bá pàdé nínú kófù wọn, wà á pè é. Ẹmọ̀ pẹ́ lómi òbí bìlì pé àjẹ́ obìnrin nìkan ló wà wọ́n mọ̀ pé ọkùnrin náà àjẹ́ wọn mọ̀ pé àjẹ́kùnrin wà. Wọ́n rẹ̀ pé àwọn obìnrin gbogbo obìnrin wà sí àjẹ́nilé. Wọ́n mọ̀ pé ọkùnrin gan òkìrì ni wọ́n mú àjẹ́. Ẹ ṣàmì mẹ́sàn-án. Irinṣẹ́ àrékérekè. The equipment of the cunning Èyí tí wọ́n fi ń bá ọjà bá mi jà. used to Tí wọ́n fi fight, ń bá irinṣẹ́ wa jà. fighting Ẹ our ṣàmì pẹ̀lú ìbínú ọjọ́ náà láàárọ̀ yìí o. Ó kún ìran méjì kó tó máa lọ. Ẹ̀kẹ́ ogun kò ṣeé ṣe ọjọ́ ọ̀la. battle of future impossibility, Ogun kò ṣeé ṣe. battle of Tí wọ́n future prógámù fún mi lọ́jọ́ ọ̀la. program against my tomorrow Tó ń bẹ níwájú mi. that is before me. Wàá máa pariwo jí padà. Shout, change. Jí padà. Change hands. Àdúrà. In the mighty name of Jesus. Àṣẹ. Every battle of future impossibility that I program into my tomorrow. Lórí iṣẹ́ mi lórí ọjà mi, jí padà. Change hands. Àṣẹ kó jí padà, jí padà, jí padà, jí padà, jí padà, jí padà. Afẹ́fẹ́ máa ra ìgbà padà. Nítorí gbogbo ọjọ́ tó fún mi. Jí padà. Àmín. Ẹ pariwo àdúrà kan tó kù. Shout this last prayer. Májèlé ayé lára mi. The poison of darkness in my life. Ẹ gbàdúrà yẹn o. Pray that prayer. Wàá máa pariwo. Shout. Wàá máa ní ara ẹni tó wà. Vibrate Ó from yá jábọ́ sẹ́. Calm down. Májèlé tó fi pamọ́ sí mi lára. every hidden poison that is me. Èyí tí mò ń gbé kiri tí mi ò mọ̀. I'm carrying about. Òun tó lè mú kọ́ lọ máa dìtẹ́tì àwọn àìsàn burúkú lára mi lọ́jọ́ ọ̀la. That will make them to be detecting some Tí bad dókítà máa sọ pé kí ló ń wò tó fi wá pẹ́ tó báyìí sí ẹ lára. What are you looking at? Mi ò mọ ọmọkọ̀ dédé jí láàárọ̀ náà ni mò ń fi symptoms ó dẹ̀ mọ́ kó ti pẹ́ ń bẹ̀. Ó yá jábọ́ lára mi sẹ́. Come out of me. Èyí tó program sínú ọjà mi. That has been present in my market. Àìrídì ta májèlé ọ̀tá ni o. When you are Jábọ́ lára mi, jábọ́ lára ọjà mi. Come out of Wàá máa mí ara rẹ̀, wàá máa mí irinṣẹ́ tó gbé dání yẹn. Ó yá ariwo àdúrà. Májèlé ayé májèlé ọ̀tá. Lára mi jábọ́. Ó jábọ́ lára mi sẹ́. Jábọ́ lára mi, jábọ́ lára mi.
padà sí rere fúnra mi. What I can't turn to good for by Lórí myself. ọjà mi. Over my work. Wàá máa pariwo. You will cry. Jésù. Jesus. Fàánú yí padà fún In mi. your mercy turn them. Fàánú yí padà fún mi. Transform them. Ó yẹ àdúrà dà. Àfikún àdúrà ni o. What I cannot. What I Ṣé tí mi ò lè yí padà sí rere? Fún ara mi lórí ọjà mi lórí ayé mi. Jésù yí padà. Àjẹ̀mú tó lòdì bàbá yé padà. Báyìí ti lọ. Time has come. Lọ mú àṣẹ mẹ́sàn-án. Come bring mine of Jẹ́ kí n God. pàṣẹ sínú ayé ẹ̀. Let me command it to your life. Pa sórí ọjà wàá tún mú wá Friday. You will bring it on Friday again. Wọ́n sọ fún mi ní mo sọ fún ẹ. It's what I'm bringing what I'm telling Iṣẹ́ ẹ you. gbúdọ̀ dìde. The work was right. Ayé ẹ gbúdọ̀ dìde. The life was right. Ọlọ́run ò lè lọ prógámù ayé ẹ mọ́ bọ́jẹ́tì Nàìjíríà torí wọn ò ní bọ́jẹ́tì fún ẹ. Your life must not be budgeted by God with the budget of Wọn ò Nigeria. ní fún ẹ má jẹ́ ìtàn. Because they don't have any Bọ́jẹ́tì budget. kan ti pín mọ́ra wọn lọ́wọ́ ni wọ́n ń Budget that has been shared among themselves that Mo fẹ́ gbọ́ nǹkan tẹ́lẹ̀ kan fẹ́ sọ. Kí ló fẹ́ sọ? there's nothing you can say. Ṣé o dẹ̀ ti gbọ́ náà sí wọn? Àwọn èèyàn wà disappoint. Pé àwọn tí ẹ̀rọ kó máa sọ̀rọ̀ lẹ́yìn ìbò. O rò pé ohun tí ìwọ fẹ́ gbọ́ yẹn làwọn fẹ́ sọ. Wọ́n ti pín mọ́ra wọn lọ́wọ́. Ẹni tó máa mápá ti mápá, ẹni tó máa mẹ́sẹ̀ ti mẹ́sẹ̀. Ṣàmì mẹ́sàn-án. Say 9 amen. Ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹ̀. Your current that will happen. Tí iṣẹ́ á fi dìde lójijì. That your work will rise. Táyé wa fi dìde lójijì. That our life will rise. Tí àwọn èèyàn máa sọ pé amọ́bi tó wà tẹ́lẹ̀ náà. We know where he was before. Amọ́bi tó ti ń tajà tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀. We know where he used to work before. I used to Àní sell. kọ́nà kan báyìí ló wà sẹ́. It was the corner piece that Wọ́n Jesus. ọ̀pọ̀ ń gbà yẹn. They were not playing. Ọjà òdúgbò fúngbà tí Ọlọ́run mi ò ní parọ́ mo máa ń fọjá ẹ̀ ṣe yẹ̀yẹ́ ńgbà yẹn I used sẹ́. to make just of their Gbogbo market. ọjà yẹn ní òrògbé ó tó 50,000. That market is not up to Ọlọ́run ló ní 50,000. gbogbo warehouse. Báwo ló ṣe ṣe? But how comes now that warehouse? Wọ́n ló gbàdúrà ṣé bọ́lọ́run ṣe ń gbọ́ náà lélẹ́yìí. This is how God used to answer prayer. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ló yẹ ìsìn Ọlọ́run ẹ̀yẹn o. I need to serve that God. Ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹ̀. That occurrence that will happen. Tí ìmìmì ìyanu yóò fi mì dọ́dọ̀ tiẹ̀ náà. Earthquake of miracle. Tí will gbogbo ayé shake. àfúwá tẹríba fún Jésù tí wọ́n náà sùn. That where all the whole world will come and bow to the Àbí Jesus. mẹ́sàn-án ni o ṣe lórúkọ Jésù ó yá kó kàn ẹ́ lára. Fi sílẹ̀ kó máa dúpẹ́ pé olú ọṣẹ́ o.